Abubakar ta ọ̀gá rẹ̀ fáwọn ajínigbé lọ́wọ́. Bàbá ẹni ọdún 72 kan, Suleiman Abubakar, lọ́wọ́ ti tẹ̀ fún lílu ọ̀gá rẹ̀ tó gbà á síṣẹ́ tà fáwọn ajínigbé ní gbàǹjo nílùú Ọ̀wọ̀, ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí àlàyé tí adarí ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo, Adétúnjí Adélẹ́yẹ ṣe fáwọn oníròyìn nígbà tó ń ṣàfihàn bàbá àgbàlagbà ọ̀hún ní olú iléeṣẹ́ wọn tó wà ní Alágbàká nílùú Àkúrẹ́ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2023 tá a wà yìí. Adélẹ́yẹ ní iṣẹ́ síkírọ́rìtì ni wọ́n gba Abubakar fún tó sì ti wà lẹ́nu iṣẹ́ náà láti bí ọdún díẹ̀ sẹ́yìn. Ó ní láìpẹ́ yìí làwọn ajínigbé kan wá ká ọ̀gá Abubakar mọ́lé tí wọ́n sì jí gbé lọ. Ṣe ni wọ́n sì kọ̀ jálẹ̀ láti tú ọkùnrin náà sílẹ̀ àyàfi ìgbà tí wọ́n tó gba owó ńlá, ọ̀pọ̀ igbó, sìgá, búrẹ́dì àtàwọn nǹkan míì lọ́wọ́ rẹ̀. Ó ní ohun tó padà tú àṣírí Abubakar tó jẹ́ gẹ̀tìmáànù bàbá olówó náà ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tí wọ́n rí nígbà tí wọ́n ń tọpa nọ́mbà fóònù táwọn ọ̀daràn ọ̀hún fi dúnàdúrà ohun tí wọ́n fẹ́ gbà kí wọ́n tó tú ọ̀gá rẹ̀ sílẹ̀. Akọgun Adélẹ́yẹ ní lẹ́yìn ọ̀rẹyìn ni ìwádìí tí àwọn ṣe nípa ìṣẹ̀lẹ̀ náà padà fìdí rẹ̀ múlẹ̀ pé Abubakar gan ló ta ọ̀gá rẹ̀ fáwọn tó jí i gbé nítorí ọ̀pọ̀lọpọ̀ àjọsọ ọ̀rọ̀ ló wà láàrin wọn ṣáájú kí wọ́n tó jí ọkùnrin tí wọ́n forúkọ bò láṣìírí ọ̀hún gbé lọ. Adélẹ́yẹ ní ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí àti pé láìpẹ́ lẹ́yìn ìwádìí àwọn yóò fojú afurasí ọ̀daràn yìí balẹ̀-ẹjọ́ kó lè lọ gba sẹ̀ríà ìwà burúkú tó hù. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.